You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi mo kí wa pé akóbójú ọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín olólùfẹ́ yín ayé ọpẹ́ yọ ṣe yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun láyé ọpẹ́ ló máa fi máa yọ èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní wípé kí a jọ ṣe àgbéyẹ̀wò ẹ̀ mọ́ kí gbogbo ẹ̀yin tí ẹ máa ń comment sí orí ètò wa mo jẹ́ kẹ́yìn tí ẹ máa ń bá wa pín àti ẹ̀yin tí ẹ máa ń bá wa tẹ̀ like Ọlọ́run tó láyé tó lọ́run kò ní ṣe wá ní àwa nìkan ó ń bọ̀ àwòlá ń dẹ́ẹ̀dẹ́ ó máa wà gà ó kọ́lọ́run kó ṣe dáadáa fún wa a rí bó ṣe ń lọ káàkiri àgbáyé tó wà jẹ́ pé bóyá gbogbo nǹkan tí à ń sọ yìí gan náà gan ẹ̀wọ̀n kúkú wọn fẹ́ múṣẹ́ yá èèyàn kan ló ní wàhálà yìí gan pọ̀ jù kọ́lọ́run kúkú palẹ̀ ayé rẹ̀ lẹ́ẹ̀kan nù kó má jẹ́ pé èèyàn kan kú wọ́n fi bàbá lẹ̀ wọ́n fọmọ lẹ̀ wọ́n fi kinní kan sílẹ̀ ẹrẹ́ tó ń ṣe gbogbo wa ń rí tó ń ṣẹlẹ̀ ní Israel tó ń ṣẹlẹ̀ ní Iran tó ń ṣẹlẹ̀ káàkiri ìyẹn la máa fi mọ̀ wípé ilé ayé yìí ó jẹ́ gẹ́gẹ́ bí ogun ní ilé ayé ìran kan ń lọ ìran kan ń padà bọ̀ wá ní politics ni àwọn pípù yìí náà ń ṣe fún wa gẹ́gẹ́ bá ṣe máa ń sọ wípé ilẹ̀ Yorùbá ó di dandan kó dúró bọ̀ ìgbà wo ni mi ò mọ̀ àkókò wo ni mi ò mọ̀ àwọn ọ̀rọ̀ Fúlàní tá à ń sọ kó tiẹ̀ tó di pé mo máa wọnú agbami ètò mo kí gbogbo àwa ọmọ Yorùbá òtítọ́ àti òdodo tí a dẹ̀ nígbàgbọ́ lórí ìrìn àjò yìí fún èyí tó ṣẹlẹ̀ fún ìkan lára àwọn akọni wa àwọn nǹkan tó ní ṣe ẹ má bínú ọwọ́ mi ò tẹ̀tẹ̀ nǹkan kan bí wa àwọn nǹkan tó ní ṣe nípa bọ́dà wa tó ṣe aláìsí yìí wọ́n ní bí kíní kan ṣàdédé iṣẹ́ ẹ bá mi parí ẹ̀ ní ẹ̀jẹ̀ òkín dédé ó lọ́wọ́ ìkà nínú gbogbo wa náà la mọ̀ bọ́jú gbogbo ẹ̀ lọ àwọn voice message kan ń jáde lórí ìgbésẹ̀ tí world media ta ṣì ń gbé lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé anything tó bá ṣẹlẹ̀ tó jẹ́ nípa àwọn ọmọ Yorùbá especially àwa tá wà nínú ìrìn àjò yìí pé báwo la fẹ́ bọ́ lóko ẹrú yìí àmọ́ ní kékeré pọ̀ pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ kan tí à ń gbé àti àwọn information kan tí à tún ń gbọ́ okú òkí wó ru ká wá rúrò gẹ́gẹ́ bí àwọn kan tán fi ìbínú tán ti fi ń sọ̀rọ̀ a ti ṣe àwọn mistake kan sẹ́ẹ̀ alátún ti ṣe àwọn mistake kan aláṣe àwọn mistakes tó pọ̀ a ti ṣe wọ́n kọjá ẹ wo oyè èèyàn tó ń mú balẹ̀ lélẹ̀ ẹ wò wá ti wà nínú igbó ẹ wò wá ọ̀nà báyìí la wà o ẹ wò wá ìlú báyìí la wà o kódà gan pàápàá gan àwa náà fi mẹ́sẹ̀gì máa ń ránṣẹ́ sí wọn kó mú àwọn èèyàn because àwọn Fúlàní ò ní ẹjọ́ ẹ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ bá ti rí ẹ bá mi jù sí bíbá ẹ bá mi sọ sínú comment section bóyá bí tẹ́ ti rí Fúlàní tó ń mú Yorùbá tó wá tò wọ́n sílẹ̀ tó ní kó máa ṣe fídíò wọn aláti kọ́gbọ́n sẹ́ẹ̀ inú wa ń bí àwọn youth wa wípé ọ̀n ṣe nǹkan kan ní ọ̀n ṣe nǹkan kan ojú ogun la wà àdúrà tá kan máa gbà ń bẹ̀ ni pé kọ́lọ́run má jẹ́ ká bógun lọ. Because àwọn people yìí ó mọ̀ ni kò fẹ́ mú wa lóko ẹrú yẹn a máa gbé fídíò bàbá wa Akíntóyè má gbé wá ń sìn màá tún wá gbé ìmí ìwà tó ń ṣẹlẹ̀ ní South Africa lọ́wọ́lọ́wọ́ yìí àwọn people yẹn ń bá wa jà ní bó ó yẹ kó ti wá ṣígun fún wọn ṣé ẹ̀yin mọ nǹkan tó ń trigger wọn ẹ mọ nǹkan tó ń trigger Fúlàní ẹni tá a dé ń sọ yìí náà jagunjagun ni a ní àdúrà tiwa ní pé kọ́lọ́run má jẹ́ ká bógun lọ bó kò sí bóyá nínú Bible nínú Kúránì nínú ìṣẹ̀dálẹ̀ wa ọ nínú àwọn ancestors wa gbogbo ìjà Kúrúnmí ìjà
Àfọ̀njá àti kinní kan ṣé kò sẹ́ni tó bógun lọ ni? Tírú ẹ̀ bá wá ṣẹlẹ̀, ẹ má wá wò ó wípé èmi tún máa wá ń sọ̀rọ̀ kan wípé ẹni tí ò lè tó ní nà tó bá lọ ń dènà de ni ajẹ́kúnyà ló máa jẹ. Tá bá sọ wípé ọmọ ogun wa ẹyọ kan ṣubú, tá bá sọ wípé a fẹ́ jàjà yẹn tá à já pẹ̀lú ká wà very very careful, ọmọ ogun tó máa ṣubú sí ó máa lé ní 100 tí mímì ò dẹ̀ ní mì. We are talking about Nigeria. À ń sọ̀rọ̀ nípa Nàìjíríà. Mímì ò ní mì. Tó bá jẹ́ ìkan lára àwọn Fúlàní ni ó ń ṣe nǹkan tó ń ṣe yẹn fún, ẹ máa rí pé wọ́n máa ti kó ọmọ Yorùbá. Ó yẹ ká mọ nǹkan yìí náà, ó yẹ ká dẹ̀ tí wá gbọ́n débi pé ká mọ àwọn tá à ń bá jà. Mo nígbàgbọ́ wípé fídíò yìí ó lè dé nínú ọ̀dọ̀ àwọn akíkanjú wa àtàwọn tó nígbàgbọ́ nínú ìrìn àjò yìí, kó má rí ti ẹni tó ṣẹlẹ̀ yẹn bí ìgbà tó jẹ́ wípé ní kó ṣígun, ní tó bá jẹ́ wípé mo tiẹ̀ gbọ́ ọ́díò kan tó ní tó bá jẹ́ ẹgbẹ́ àwọn court lásán pàápàá ni wípé títì yẹn gan ọlọ́pàá ò ní gbàbẹ̀ kọjá, kinní kan ò ní gbàbẹ̀ kọjá. Àní tá a bá fi ọgbọ́n ṣe nǹkan tó wà ńlẹ̀ ńsìn, a máa jẹ àjẹkún ìyà ni tí ò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Torí pé ọwọ́ wa àti ìtẹ̀kùdà. Àwọn Fúlàní dẹ̀ ti wọlé sí wa lára. Wọ́n ti dominate, wọ́n ti lágbára jù wá, wọ́n lágbára jù wá lọ. That is the fact. Òótọ́ ọ̀rọ̀ ní kó má sọ because àwọn ló ṣì wà nínú politics. Ẹ máa rí pé àwọn náà lọ gbé bàbá débẹ̀. Èmi ló kàn, it's not pé bóyá ní ẹ dìbò fún mi, mo nígbàgbọ́ lórí ìbò tẹ́ bá dì fún mi pé wọ́n á gbé mi wọlé. Ó lọ tẹ́wọ́ wọ́n fún wa lépo, wọ́n fún wa lépo. Bẹ́ẹ̀ rí ọ̀kadà fi débẹ̀, bẹ́ẹ̀ rí débẹ̀, bàbá sọ ó rí èmi ló kàn. Ẹ gbé kinní yìí wá, ó ka lára débẹ̀ náà ni. Ó ní èmi ló kàn. Pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Fúlàní láti ọjọ́ yìí, mélòó la gbọ́ nínú Fúlàní wípé wọ́n mú? Mélòó la tiẹ̀ gbọ́ nínú ìròyìn wípé wọ́n ní Fúlàní eléyìí o, wọ́n mú wọn o, ìgbà tán oyè ẹ̀wọ̀n tán wọn relé. Ẹ jẹ́ ẹni tó bá gbọ́rú ẹ̀ kan bá wa sọ. Torí ẹ̀kọ́rọ̀ yìí kó má gùn jù ní wípé àwọn ọ̀dọ́ wa, àwọn youth wa, àwọn warrior wa, ẹ má rò wípé torí pé ọ̀gá ogun kò wá ṣí ogun fún yín, tó bá tiẹ̀ fẹ́ ṣí ogun fún yín gan pàápàá gan. Ṣé eyín lásán ni wọ́n fi máa ń ja ogun ni? Ṣé eyín lásán ló fi máa ń ja ogun ni? Àwọn tó wá ba nǹkan yìí jẹ́, ó ti ba ìrìn àjò yìí jẹ́ débi tó ní àpẹẹrẹ. Tí ò bá jẹ́ pé àwa kan á dúró tán a dẹ̀ nígbàgbọ́ wípé kíní ìṣe ó máa ṣeé ṣe ni, kò yẹ kó ku èèyàn kankan mọ́. Torí pé ìgbà tán mú àwọn kan tán ní kán tún lọ dáwó síbì kan, tán ta ilé, tán ta ọ̀nà, tán gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn. 90% wọn ò lè dáwó mọ́, 90% wọn gan ò padà wá sí ojú ọ̀nà yẹn gangan mọ́. Wọ́n kò dẹ̀ ń wò wá lọ́ọ̀kan ni. Torí wọ́n ti wá wòó pé kíní yìí fẹ́ gba ẹ̀mí mi. Mo ti náwó, mo ti jẹ gbèsè, mo ti lọ gbowó báǹkì, mo ti ṣe gbogbo ẹ̀. At the end of the day, mi ò rí nǹkan kan ńbẹ̀. Now tó bá wá ní kán lọ ṣí ogun, ṣé nǹkan tó jẹ́ wípé kò wọ 1% tó kù mọ́, ṣé wọ́n lè dá owó yẹn tàbí èlò gangan ni Yorùbá gangan ta sọ wípé a wà lórí ìjàngbara ìlú gangan la ní lọ́wọ́? Ṣé rí pé lórí ọ̀rọ̀ tí mo kọ́kọ́ bá wọlé ni wípé ẹni tí ò tó nílò tó bá lọ ń dènà de ni àjẹkún ìyà ló máa jẹ. Tó bá sọ wípé wọ́n gbé èèyàn kan ṣubú, kò yé ẹ ń sìn, tó ò bá fi ọpọlọ ṣe, á gbé èèyàn 2000 ṣubú, Nàìjíríà la pé tẹ̀. Tí mímì ò ní mì tó bá dàbí pé nǹkan kan ò ṣẹlẹ̀. Kí ni mo wá fẹ́ lò ń bẹ̀ yẹn ni wípé àwọn pípù yìí náà, àwọn náà bọ̀ kò ń sọ̀rọ̀ ayélujára mọ́. Torí pé most àwọn group tá wà, àwọn pípù yìí náà láwọn èèyàn tí wọ́n ń bẹ̀ tó ń fún wọn ní information. Ọwọ́ ń tẹ̀ wọ́n, ọwọ́ ń bà wọ́n, bọ̀ báwọn ṣe ń ṣe lókù òru, òun náà làwa náà ń ṣe. Báwọn ṣe máa ń ṣe tiwọn lókù òru, òun náà làwa náà kọ́gbọ́n lára wọn náà, tó fi jẹ́ páwa náà tí wá ń ṣe tiwa náà ní òkú òru. Mo fi Ọlọ́run búra fún yín. Àwọn ló kó wa débẹ̀, àti pé àwa náà ta ti ṣe mistake tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé ní small thing, òun rèé o, wọ́n ti gbé wọn o, wọ́n ti ṣe kinní kan. No.
àwọn tó ṣì ìgbà tí nǹkan yìí tó ṣì ṣẹlẹ̀ tí nǹkan yìí tó ṣẹlẹ̀ meeting lọ kò ń ṣerú èyí tó jẹ́ pé a máa gbé wá because bá ṣe bá gbé wá sórí ayélujára yẹn ó wà pẹ̀lú wa 24/7 gbogbo wa pátápátá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà mọ̀ ó wà pẹ̀lú wa ó ń gbọ́ information kí ló tún sọ ibo náà ti fẹ́ bẹ̀rẹ̀ kí ló fẹ́ ṣe torí ẹ̀ ló jẹ́ wípé a ti kọ́ ọgbọ́n a kàn lè sọ lóòótọ́ ṣé ẹjọ́ ṣe mọ pílátífọ́ọ̀mù àwọn Fúlàní tá à ń sọ yìí ṣé ẹ mọ pílátífọ́ọ̀mù wọn ṣé ẹ gbọ́ bí tán ti ń discuss ti wọn. By the time tó bá jẹ́ wípé wọ́n fẹ́ pè wípé ẹ̀yin kan ẹ dìde wọ́n máa gbé kiri hàn ní pẹ́gbọ̀. Bọ̀bọ́ ṣe gbé bọ̀bọ́ yẹn ṣubú èmi ò ní sọ iye tó ti ṣubú nínú tiwọn náà because a ti kọ́gbọ́n. Bọ̀ nínú àwọn ìlú yẹn 100% gbogbo Fúlàní tó wà ń bẹ̀ wọn ò lè sọ wípé nǹkan kan ò bá wọn lára kò possible. Torí ẹ̀ àwọn youth wa àwọn jagunjagun wa tó jẹ́ wípé wọ́n lè máa mọ̀ pẹ̀lú ìbínú pé ẹni yìí bóyá ṣe kinní kan tó àlá àti ikọ̀ ọgbọ́n ta ló kọ́ ẹ tó sọ wípé ògbọ́n tàbí ta ni tíṣà ẹ. Àti gbọ́nsẹ̀ ní ìdí àti bọ́ sórí ayélujára láti ẹ wá wò wọ́n o àwọn eléyìí o ibi tá a lọ rèé ibi tá a ti ń bọ̀ nílé àti ṣẹ́rí kò gbé wá kò help situation tó wà lẹ̀. À ń ṣe nǹkan kan náà bọ́ lọ́hùn á kó wa yọ. Ẹ jẹ́ ká padà lọ sí èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn omi ẹ̀jẹ̀ Fúlàní irú nǹkan tán wá fẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá tó tiẹ̀ ti ṣe fún wa tó jẹ́ wípé báwo la fẹ́ kúrò nínú ẹ̀ òun la wà lọ́wọ́lọ́wọ́ yìí kó tó di pé a gbé ti bàbá wa kí n tó yé wa ẹ jẹ́ ká kọ́kọ́ sọdá lọ sí South Africa náà ká lọ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àti nǹkan tó ìfẹ́ ṣẹlẹ̀ ní àìpẹ́ ẹ máa bá mi ká lọ. South Africans are the only country on the continent of Africa sitting on fire comfortably. They are sitting on a burning fire comfortably. And those of us who are trying our best to warn them about the fire that will soon consume them, they will come after us telling us, leave us alone, concentrate on your country, leave us alone. South Africa will soon become Israel and Palestine, mark my word. And it is already happening. I kept on repeating on this platform that a time is coming when South Africa will end up like Israel and Palestine if care is not taken. And I've narrated it how exactly it will happen. The so-called white South Africans will call for independence one day. If the black South Africans oppose it, the West will come in and provide the white so-called South Africans with weapons on the narrative of defending themselves against the black South Africans. Just like they are providing weapons to Israel to defend themselves. And we will start creating free South Africa videos here very soon. Guys, as I'm speaking to you right now, it is already happening. The so-called white South Africans are calling for independence in South Africa. On what basis? Listen from their own mouth. Because what we're looking to create in the Western Cape is an ideological homeland for people who think like us, people who have broadly Western values, who want to live in the first world, and you know want to and I've often used the example, the Western Cape becomes almost like Israel for the Jews. You heard that? You heard that in plain word. They want to build a community of Western value and Israel environment for the Jew. Now you have to understand that if there is Israel, there will always be a Palestine. South Africa, you are done. Mark my words. Listen, the same way they went to Palestine in 1947, claiming to be Jews, they started like this, they want to be independent, and then look at what is happening. Palestinians wake up one day and realize that Palestine is no longer Palestine. They lost their country, their home, their children, their families. It is going to happen in South Africa if care is not taken. And I've been saying it on this platform that if the black South Africans try to object it, the West will come in to support the white with weapons. Because as for them, war is their daily bread. And this, I'm telling you, I'm not making it up. Listen to the white guy, what he said. When Julius Malema and co were threatening them that they are going to take the land back from them. Listen to what he said. I put it quite frankly. If anybody thinks in South Africa that you can take the land without compensation,
you're living in a dream. Let me put it quite frankly to you. If you want to start a civil war in South Africa, do that. Do that. You heard that, people? And this thing is not scaring South Africans. The pathetic aspect of this Western Cape independence is that some black South Africans are also supporting the Cape independence. That is the sad part of the story. Those guys who are calling for independence on the southern part of Africa are going to become the #1 problem of the continent of Africa. These Western white guys, they have been wanting to execute this plan for a long time, because the plan is to come and occupy space on the continent of Africa, because Africa is the land, is for us, you understand. We have all the resources. They are jealous of our mineral resources on the continent of Africa. They have nothing in there, so they want to claim a portion of it, and they are doing that through the southern part of Africa. And our brothers there are allowing them. When we talk about it, they say, well, leave us. It is about family affair. It is for us. We are South Africans. Leave us. It's not about you. You are at the southern part of our continent. You are not, South Africa is not a country. You are at the southern part of the continent of Africa. And very soon we will start creating content about free South Africa. Some of them have started tagging me. Officially, talk about South Africa. Talk about what is happening in South Africa. They have started tagging me. I told you, when that time comes, you will regret it. It is not happening. Some of the Africans are already tired of these South Africans, because they are not seeing the danger we are trying to point them at. They look at us, those warning them, as enemies. Meanwhile, the real enemy is the one eating with them. Some of us, we don't care. Our duty is to tell you the truth. We are not content creators, as Patrick Rule will tell you. We are not content creators. We are here to tell you the truth. The white are now having a state on the continent of Africa through South Africa. That is a complete disaster right there. This is not about South Africa. We are speaking up because it is going to affect all of us as Africans on this continent. Mark my word. Now, mo rò pé gbogbo wa láti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní South Africa. Kí ló fi yàtọ̀ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ní Nàìjíríà, pẹ̀lú Haúsá Fúlàní àti ọmọ Yorùbá? Ìkan tó bá yá gan sìn gan, fún ìgbà díẹ̀ ni, tí àwọn amukun mẹ́kọ̀ọ́ kan tó hàn mọ nǹkan tó ń ṣẹlẹ̀, ọ̀tọ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀, tó ń pretend, tí hàn lọ ka history wípé ta níran Yorùbá, báwo lọ̀rọ̀ wípé Nàìjíríà, wọ́n Nàìjíríà, báwo ló ṣe bẹ̀rẹ̀? Ibo la ti ń bọ̀, báwo la bára wa níbi tá a wà? Ibi tá a ń lọ yìí, tí àwọn tó jẹ́ wípé bí ìgbà tó jẹ́ pé wọ́n fẹ́ kó bá àwọn kan ni. Because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, ariwo ẹyọ kan, the same thing, aṣọ ojú kan náà ló yẹ ká jọ wọ̀, bàtà kan náà ló yẹ ká jọ wọ̀, gèlè kan náà ló yẹ ká jọ lò. Tí àwọn kan yìí ń dúró lórí wípé tó bá di 2027, mi mọ̀ pé màá sọ̀rọ̀ débẹ̀, mo gbé fídíò yẹn mo mú sẹ́gbẹ̀ẹ́ kan ni. Wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ máa dìde. 2027 tí wọ́n ń sọ yẹn, ṣé wọ́n tiẹ̀ mọ̀ ṣẹlẹ̀ ayé gan ìfẹ́ wà gan? Ṣẹlẹ̀ Yorùbá gan ṣọ́n tí gbà lọ tán pátápátá? Ẹyọ kan ṣó tó lè fi máa compensate ohun tó dùn mọ́ wọn tó ń dẹ̀ tẹra mọ́, ó wà ń bíbà, máa gbé wá. Bọ̀ kó tó di pé àgbé wá, ẹ jẹ́ ká kọ́ lọ gbọ́ nǹkan tí Bàbá Akíntóyè, ẹ jẹ́ gbọ́ nǹkan tó ń sọ, tó ń dẹ̀ ìdúró lé lórí, tó dẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ ká lọ gbọ́ nínú ìfìwọ̀wérọ̀ tí àwọn Aláròyé tán ṣe fún wọn. Ọ̀ní ẹ máa rí interview tó ń ṣe fún bàbá yìí. Gẹ́gẹ́ bí àwọn ológun tán mú balẹ̀, ẹ wò lórí ọ̀rọ̀ Yorùbá, lórí ọ̀rọ̀ Nàìjíríà, ó ní Bàbá Akíntóyè náà lọ́ fi ẹ̀wọ̀n gbára 5 months plus. Tó bá jẹ́ pé Ọlọ́run ò kádàrá ẹ pọ́n máa wà láyé, báwo ibo l'Abíọ́lá wà tó fi kúrò láyé? Torí àwọn jagunjagun wa tó ń rí wípé ológun kan, ọmọ ológun kan, ẹni tí ò bá jólógun tán ti mú látọjọ́ yìí, àfihàn wọn tán kì í ṣológun rárá, táwọn Fúlàní mú. Àwọn pípù yẹn ń bá wa jàjẹ abẹ́lẹ̀, wọ́n ń bá wa jàjọ ojúkorojú. Ẹ wo nǹkan ọ̀gbìn wa, ẹ wo security, ẹ wo everything, nothing, ta ni nothing. Torí pé àwọn Yorùbá tán wà lókè náà parapọ̀ mọ́ àwọn Fúlàní.
torí pé Fúlàní ló ní Nàìjíríà tóun bá gbà sẹ́nu Fúlàní ọmọ ipá ti jẹ àti mu òkè táwọn wà yẹn àwọn lè jábọ́ wọ́n tún lè pa àwọn síbẹ̀. Ó wá kù sí àwa lọ́wọ́ báwo la fẹ́ lo làákàyè láti fi ṣe ọ̀rọ̀ yìí tó máa fi rí bó yẹ kó rí. Tàbí ẹ gbọ́ mi ni, ẹ wo bàbá Akíntóyè wògbà tán ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí, ṣé mọ̀ pé Akérédolú òun ló tún sọ yẹn, ṣé mọ̀ pé àtẹ̀mọ́ ipá Akérédolú náà ó fi ara ṣe tiwa, ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀, ó níjà tóun náà jà fún wa, a mọ̀ wípé tí ò bá jẹ́ ikú tó bọlá jẹ́ ni. Akérédolú jẹ́ nínú àwọn governors tó jẹ́ pé tẹ́ bá lọ bẹ̀ tí ò bá tiẹ̀ lè jáde sí yín, ó fẹ́ gbọ́n nǹkan tí ọmọ Yorùbá tí ẹ̀ ń sọ. Kò ń ṣàkọ́kọ́, kò ń ṣẹ̀kejì, kò ń ṣẹ̀kẹta tí a ti ń gbé àwọn èèyàn dìde láti lọ bá tó dẹ̀ máa listen. Àfìgbà tó jẹ́ wípé tó fi sick ńgbà ẹ lọ́hùn, tó jẹ́ pé àwọn staff wọn àwọn ló wá represent láti lè gbọ́ nǹkan tí ọmọ Yorùbá tó fẹ́ sọ. A wà nínú ogun gidi, òun lọmọ Yorùbá wà. Torí èmi ò ní fẹ́ jẹ́ ká rí wípé ọmọ èèyàn pa kan ọmọ balẹ̀ èèyàn kan ló bì. Bẹ́ẹ̀ ni ó dùn wá bọ̀tán ní tábà ti torí ìfọ̀n tábà ọ̀rá dé egun ẹ bá mi tún òwe yẹn ṣe ń lé. Tíbì kan bá yún ẹ tó bá ń bẹ tó bá bẹ̀rẹ̀ sí ní họ́họ́họ́ ó tún máa worse tí ó tún máa fẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni. Bí nǹkan yìí bó ṣe ń ṣe wá báyìí, tá bá ní ká lọ gbégbésẹ̀ pẹ̀lú gbogbo àwọn lesson tá ti ní láti bíi 3 years 4 years nsìn, tá bá ní ká lọ gbégbésẹ̀ kó máa jẹ́ pàwọ́ la máa padà wá jẹgbà ẹ̀. Kí ló gbé bàbá Akíntóyè, kí ló gbé wọn lọ ẹ̀wọ̀n? Ẹnu wọn láti gbọ́ yìí náà. Ṣebí lórí kó lè dá ní, kó lè dá fún ìran Yorùbá náà nítorí pé bàbá Akíntóyè jẹ́ ọmọ lọ́dọ̀ bàbá wa Awólọ́wọ̀. Àwọn tó jọ ṣe ìgbà nìyẹn. Àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n gbọ́rọ̀ sí àwọn tó jẹ́ bàbá sí wọn lẹ́nu tó dẹ̀ ń wo ìṣe báwo ló ṣe ń lọ. Òun ni bàbá adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, bàbá ìwà láyé láti lè kọ history, láti lè fi tó wa létí gbogbo ibi táwọn náà là kọjá. Akíkanjú ni bàbá Akíntóyè. Ẹ wo nínú ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá tán wà, àwọn Afẹ́nifẹ́re, bàbá jẹ́ kan gbòógì lára wọn. Bọ̀ torí pé àwọn ò support nǹkan tí bàbá fẹ́ ni bàbá náà ṣe lo omi tán fi rọ wọ́n yó wípé irọ́ ni tẹ́yìn ò bá fẹ́ ọ̀nà yìí lèmi rò èpo dà. Ọ̀rọ̀ Nàìjíríà ibi tó máa forí tọ́ sí kò ń ṣe ibi tó ní àpẹẹrẹ tó dáa. Ní bàbá ṣe dúró, gbogbo àwọn ẹgbẹ́ yìí ló bá bàbá jà. Ká ní bóyá bíi 95, ṣe rí pé 5 péré ló kù. Tí 95 bá ti lọ, àwọn ẹ rí pé èèyàn 5 kí ló lè dá ṣe. Ara nǹkan tó túbọ̀ ń kó bá wa tí ọ̀la lọ́la nìyẹn. Ó ń kó bá wa lọ́dọ̀ àwọn àfáà, ó ń kó bá wa lọ́dọ̀ àwọn pastors. Àwọn oníṣẹ̀ṣe mélòó tiẹ̀ làwọn yẹn ná? Bóyá wọ́n pé 1% tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan mi tiẹ̀ rò pé bóyá wọ́n pé bẹ́ẹ̀. Bí ò bá jẹ́ sì tó jẹ́ pé bèbí ti ṣẹ́jú ojú ti là táwọn èèyàn ti ń padà lọ́lé. Ọmọ tí ò bá léèyàn tó bá ṣagídí wọ́n máa fìyà jẹ, àjẹgbé dẹ̀ ni, àjẹgbé ni. Ara nǹkan tó dùn mọ́ wọn òun leléyìí máa gbé wá nsìn. Nǹkan tó dùn mọ́ wọn tán like kó tó di pé mo gbé wá, ẹ jẹ́ ká lọ wo, ká lọ kọ́ ẹ̀kọ́ yìí. Àìmọye àwọn tó jẹ́ wípé ẹ̀mí ti jábọ́ lọ́rùn wọn ní òjijì ní àwọn company tí àwọn China tó wá ń dá sílẹ̀ ní Nàìjíríà tí ò dẹ̀ ṣẹ́ni tó ń bẹ̀ wọ́n lọ́wọ́ wò. Ẹni orí yọ ó dilé ni níbi tó máa ti lọ ṣiṣẹ́ tó jẹ́ wípé 6 months ò ní rí oòrùn nínú Nàìjíríà ń bẹ̀ o, láì má jẹ́ pọ́n mú ẹ lọ Morocco, láì má jẹ́ pé bóyá ń ṣe ní ìlú India gangan ló lọ, nínú Nàìjíríà ń bẹ̀ níbi tí àwọn ẹlòmíì ti ń rí àkóbá tó ti ń tọwọ́ sínú machine tó ń gé ka ọmọ wọn lọ tí ò sí compensation, tí ò sẹ́ni tó tiẹ̀ bọ́ sọ̀rọ̀ jù gan pàápàá gan àwọn tó máa gbé wọn lọ sí station. Ìyà yìí pọ̀ o, ìyà yìí pọ̀ kò tí a lè fòdọ̀wọ́ torí pé à ń pariwo náà ìpọ́n ti yí wa ká, wọ́n ti yí wa ká, wọ́n ti yí wa ká, wọ́n ti yí wa ká po ọgbọ́n ló gbà jí gbogbo nǹkan tí mò ń sọ lọ. Ọgbọ́n ni ọ̀rọ̀ wa gbà, àìjẹ́ bẹ́ẹ̀ àjẹkùnyà, Ọlọ́run má jẹ́ kó jẹ wá o. Now
ẹyọ kan yẹn tó jàjàrí bí escape, ẹyọ kan yẹn tó jàjàrí bí escape, òun nìkan la rí tó jáde, òun la rí tó jáde pẹ̀lú gbogbo ẹrù burúkú tó tò sílẹ̀ yìí. Kẹ́yìn bíi mẹ́rin kan kẹ́ wá dúró síbẹ̀ kẹ́ fẹ́ máa yọ̀, because health and safety ta ló tiẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ wọn ní Nàìjíríà? Tó bá tiẹ̀ fẹ́ wá gan, tó bá ti fún wọn lówó, tó bá ti bribe wọn, ẹ̀mí ló lọ́ máa ń lọ fún training náà, àwọn wo ló ń fún wọn ní training? Nǹkan ti bàjẹ́ gan, nǹkan ti wọ́ gan nínú ilé ayé ìlú yẹn. Kò sí bá ṣe lè tún ṣe, hàn lè tún ṣe. Ẹni Tinubu kò lè ká gbogbo Nàìjíríà. Ẹnu àwọn gómìnà gan ò fẹ́, àwọn owó tó ń mú fún wọn gan, àwọn gómìnà lòun ò gbàwó, ìjọba lòun fún wọn lówó. At the end of the day, owó tí gómìnà gan bá tún wá gbà gan pàápàá gan kó tún fún àwọn location tó yẹ kó fún, àwọn local council, àwọn council kéékèèké tó yẹ kán fún, tó bá yẹ kán fún wọn ní 80, wọ́n máa fún wọn ní 20. Òun ló fà á tó lè fi ṣe ọ̀nà, òun ló fà á tó fi jẹ́ pé gómìnà fúnra rẹ̀ gan, òun ló mójútó nǹkan tó yẹ kí àwọn olóyè kéékèèké kan mójútó, torí pé everybody ló ti dole ara ẹ̀. Náà ò ju gbogbo ẹ̀ lọ, ẹ jẹ́ ká lọ sí nǹkan tó dúró lé lórí, tó mọ̀ wípé táwọn rò bẹ́ẹ̀ ni pé bó ṣe máa rí lọ nìyẹn, bọ́ bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa rí lọ, báyìí kọ́ ló ṣe máa lọ. Ṣé bó yẹ kó wà lélẹ̀? Ẹ wá jẹ́ ká ẹja jọ lọ mójútó. Oní kìlógíráàmù 50 kilograms eléyìí tí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ń ti jáde láti ẹ̀ka orílẹ̀ iṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ètò ọ̀gbìn àtohun àlùmọ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n gbé ọ̀rọ̀ ń jáde lónìí tí ṣe ọjọ́ Wednesday, wípé gbogbo ìlàkàkà ìjọba àpapọ̀ wípé kí Nàìjíríà àti àwọn olùgbé orílẹ̀‐èdè Nàìjíríà kó lè sunwọ̀n, kó lè dáa fún wọn. Ó ní gbogbo ìgbìyànjú yìí làwọn yóò rí dájú wípé ó wá sí ìmúṣẹ o. Lákòótán nínú ọ̀rọ̀, ẹni tó jẹ́ akọ̀wé àgbà lẹ́ka ọ̀hún, ó ní òun rọ gbogbo àwọn ọmọ Nàìjíríà láti fi ọkàn wọn balẹ̀. Ó ní oníkálukú wọn ní yóò rí ìrẹsì ọ̀hún rà lówó tí ò gani lára o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, iye tí wọ́n ń ta ìrẹsì lásìkò tá a wà yìí, òun ló ti ń lọ sí bíi 1,50,000 náírà, 90,000 naira. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ ní 1,40 náírà làwọn yóò máa ta àpò eléyìí olóṣùwọ̀n 50 kílò kó lè jẹ́ ìrọ̀rùn fún mùtúmùwà ọmọ orílẹ̀-èdè yìí. Ẹ̀wẹ̀, lórí ayẹyẹ ọdún ìgbòmìnira ọdún 64 èyí tí. A dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìròyìn Fẹ́lifẹ́li online TV. Ẹ̀yin tí ẹ̀ báyìí ti mọ̀ wọ́n wà lórí ayélujára, bóyá lórí TikTok ni o, orí Facebook, orí YouTube. Ìròyìn Fẹ́lifẹ́li TV online. A dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yín. Now, lórí ìròyìn tá a lò láti ọ̀dọ̀ wọn, ìṣẹ́rí wípé ìjọba oníráìsì lélẹ́yìí, torí ẹ̀ lọ́ mọ̀ọ́mọ̀ tó wọlé tí ò tí ì pé ọdún kan, owó tó yẹ kán fi ṣe security, owó tó yẹ kán fi ṣàǹfààní fárá ìlú, tẹ́ ẹ mú fòrò, tẹ́ fi lẹ́ẹ̀ rán èèyàn lọ síbi tán ti fẹ́ lọ ṣe prayer tán ti ń ṣe kan tó bí ẹ̀yin president yìí, tí Nàìjíríà ò dá sí, tí ò kúrò níbi tó wà, tó jẹ́ pé ó ń worst sí ni. Tẹ́ mú owó fẹ̀rẹ̀ tẹ́ lẹ́ẹ̀fẹ́ fi lọ tún lè Vice President ṣe, tẹ́ mú owó tẹ́ fi ra nǹkan oríṣiríṣi fún president, tẹ́ mú owó tẹ́ fi lọ ń ṣí ọ́fíìsì fún ìyàwó president. Ìsinyìí náà wá gbé rice jáde o, wọn làwọn máa kó rice yẹn wọlé. Kẹ́yìn gbin rice kó fún yín ní security, kẹ́ lọ gbin rice lóko fúnra ara yín. Àwọn ò lè ṣe yẹn o, because àwọn tó ti ń gbéròyìn jáde ń sìn pé àwọn fẹ́ kí àwọn ìjọba òyìnbó kó wá ràn àwọn lọ́wọ́, kẹ́ lè mọ ibi tí àwọn pípù yìí bó máa fàyà mọ́ wọn lọ́wọ́. Báyìí kọ́ ló máa rí lọ, ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni, àní sí pẹ̀lú òkú ẹ̀.
wọ́n ti ń há rice ń sin, wọ́n ti ń bá yín kéde rice torí pé kí ni tó bá tún nǹkan tó focus lé lórí nìyẹn. Gbogbo plan ni wọn nìyẹn, máa rí wípé ọ̀rọ̀ rice ibo ló ti ń kó rice yìí wá, ibo ló ti ń kó wá, ta ló ń gbìn, ibo ló ti ń rà á, why tó jọ̀rọ̀ rice. Ẹ̀yin wọn Nàìjíríà, àánú yín ṣe wá o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó lágbára gan ni, torí ẹ̀ náà ṣe mọ̀ọ́mọ̀ láti ṣe kí ni, láti fi ebi máa pa ará ìlú, torí tán ò bá febi pa ará ìlú, aráàlú ò ní gbọ́rọ̀, ò ní mọ ẹni tó yẹ tó máa dúpẹ́ ọpẹ́lọpẹ́ ẹ̀. Òun ìgbà tí ráìsì lọ sí 90,000, ayé ìgbà tiẹ̀ náà lọ bẹ̀rẹ̀ sí níta fún wa ní 40. Ṣé bóyá rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn? Ọrọ̀ ajé nǹkan ọ̀gbìn mélòó ló ń ṣe nílẹ̀ Yorùbá lọ́jọ́ títí òní? Ráìsì tí àwọn ń tà yẹn, àwọn lọ import, wọ́n lọ ń rà á ní gbogbo ọ̀nà Kútọ́nù, wọ́n lọ ń rà á ní China, tó ń fi tírọ̀kì tó ń fi ń gbé wọlé ni o. Kán ṣe fídíò ẹ̀ fún yín níbi tó ti jẹ́ wípé ilẹ̀ oko Nàìjíríà òun náà ti pèsè ẹ̀, òun náà ti páàkì ẹ̀, òun náà ti ṣe everything. Ẹ jẹ́ kán fi wọ̀nyí. Mo sọ fún yín wípé epo sẹ́ẹ̀ ó ì máa di 3,000 per litre. Èpè kọ́, torí a ti ń ṣe ilé ìnáwó nǹkan tó ń ṣẹlẹ̀, a ti ń sọ láti bí ọdún bíi 4 nísìn tó dẹ̀ ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tá à ń sọ. Now mi ò ní fẹ́ jẹ́ kí fídíò yẹn, mi ò ní fẹ́ kó gùn. Pẹ̀lú gbogbo àwọn tó dúró tó tún kó bá wa, ọ̀rọ̀ rights ìjọba nìkan kọ́ ló yẹ kẹ́ lọ gbà lọ́wọ́ ẹ̀ sìn. Àwọn ilé ìjọ kan wà tó jẹ́ wípé aráàlú tó bá gbọ́n gan, tó bá lọ síbẹ̀, tó bá lọ sílé ìjọsìn sìn, ó yẹ kó mú nylon bag sọ́wọ́ ni. Ọwọ́ àwọn pastors èyí tó ti gbà lọ́wọ́ ará ìlú gangan, ó tó láti àkókò ti tó láti lè ṣoore fún àwọn ọmọ ìjọ gan sìn, kó má jẹ́ ìjọba nìkan. Torí mo sọ fún yín pé ìjọba àti àwọn pastors àtàwọn imam àti babaláriwo, torí babaláwo wà lọ́tọ̀, babaláriwo wà. Bẹ́ẹ̀ náà ni àáfà wà lọ́tọ̀, ni lááfà wà. Bọ̀ àwọn ẹni ibú náà pọ̀ jù nínú gbogbo àwọn tá à ń sọ yìí. Èèyàn rere ò tó 1% nínú gbogbo wọn. Ẹ jẹ́ ẹ wá bá mi lọ fi, kó tó di pé mo máa gbé wá níbi tá ti address, níbi tá ti lè gba owó, tá ti lè gba oúnjẹ, kó tó di pé mo gbé wá, ẹ jẹ́ ká sáré lọ sí ìpolówó. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tún rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ǹdù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà. Now mo kí wa káàbọ̀ sórí ètò. Nọ́mbà àwọn bàbá wa ló wà ńbẹ̀, bóyá nọ́mbà ti ìlú òyìnbó tí wọn ni o, bóyá nọ́mbà ti Nàìjíríà ni, òun náà ló wà ńbẹ̀ yẹn. Gbogbo nǹkan kí nǹkan tó bá rò pé bóyá mo dẹ̀ ti wá gbìyànjú, jẹ́ kí n tún gbìyànjú lórí eléyìí náà, ètò fi ewé àti gbòṣe. Ẹ pè wọ́n, wọ́n máa dá yín lóhùn lọ́wọ́ kan náà ni. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé àwọn tó ń pè wọ́n, wọ́n dẹ̀ tún get back sí wa wípé bá ṣe sọ yẹn náà ni o. Àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé tí o bá ra nǹkan, oògùn òyìnbó gan ọ̀n kọ 100% sí ẹ̀ fún wọn. Wọ́n ní 99 òun náà kọ síbẹ̀.
tó bá lò ó possible kó jẹ́ wípé o ìfẹ́ lo ẹyọ kan sí tàbí o ìfẹ́ lo méjì sí bọ́ ẹlòmíì àti ẹ̀ lo nǹkan báyìí ó ti gbé sí gbogbo brain ẹ̀ ó lè jẹ́jọ́ kejì báyìí ló máa ní kíní yẹn náà kò rí bẹ́ẹ̀ bóyá wà ní ewé àti egbò bẹ́ẹ̀ náà ló wà nínú ti oògùn òyìnbó náà nìyẹn a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa yìí wípé àwọn máa farabalẹ̀ gbọ́ àlàyé láti ẹnu àwọn báwo la ṣe máa pè é a bá pè ní àwọn kọ́sítọ́mà náà ni láti ẹnu àwọn kọ́sítọ́mà wọn tán dẹ̀ máa wò ó pé ókè tẹ bá ti lọ lo eléyìí bó bá tún ṣe jẹ́ ẹ jẹ́ kí n gbọ́ ó yàtọ̀ sí ètè máa rà ní bus stop tó jẹ́ pé ẹ tiẹ̀ mọ̀ bí ẹ fẹ́ wá wọn sí tàbí ètè kàn fẹ́ rà lórí igbá tó jẹ́ pé àtọwọ́dọ́wọ́ ni bó àwọn ló mọ̀ nípa ẹ̀ kí ló ń ṣe síbẹ̀ bá ewé àtegbò wo ló ń pò papọ̀ síbẹ̀ àwọn ló mọ̀ àwọn dẹ̀ ló ń mọ irú nǹkan yẹn lọ́dọ̀ tí wọ́n dẹ̀ rí tó bá ti jẹ́ nǹkan tán lágbára ni èyí tí láwọn tán padà wá sọ fún mi pé àwọn àníyà àwọn ò mọ nípa èyí tó sọ yẹn o bóyá kẹtù tẹ̀síwájú lọ bòmíì àwọn ò kì í ṣe wípé àti gbígbé àti tútù ṣáà máa gbé wá àtẹ̀yìntọ́mọ̀ ẹlòmíì gan pàápàá gan á gba nǹkan míì gan àìṣẹ̀ tí wàá fi lọ máa béèrè lọ́wọ́ àwọn ẹlòmíì pé ẹ má wọrí ẹ padà wá lọ́jọ́ mẹ́ta bọ̀ tí wọn ò rí bẹ́ẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run máa ná ẹ jẹ́ ká tẹ̀síwájú kẹ́ lè wá lọ wo ibi tẹ́ ti lè máa gba owó ọ̀fẹ́ àti ráìsì lọ́fẹ̀ẹ́ àti gàrí lọ́fẹ̀ẹ́ ẹ bá wa pín ètò yìí fún àwọn ènìyàn wa ẹ jẹ́ ẹ máa bá wa ká lọ. ẹ wá gbọ́ ojú tì yín o ojú ti tì yín Jésù ti sẹ́ndì wa lówó birthday ẹ̀ tó ṣe ní December 25 o miracle alert ó wọlé sí ọ̀dọ̀ mi nísinsìnyí miracle alert ó ti wọlé sí ọ̀dọ̀ mi ẹ wo àwọn èèyàn tó wọlé sí ọ̀dọ̀ wọn gbogbo náà wá ṣèdúpẹ́ ní ìsọjí tá a ṣe lórí òkè Kilimanjaro ní àná ẹ wo orí òkè òun lélẹ́yìí o ẹ wo fídíò ẹ̀. Yeah, please, Baba, check them. Check all the alerts. Check. Ó ti happen. Owó ti wọlé. Ó wọlé. Miracle alert. Owó ìyanu. No. What happened? Ó ti tún ṣẹlẹ̀ báyìí. Please confirm. Owó tún wọlé. You don't know what you meant to say? Kò tún meant to say. Ó lọ́wọ́ tí a meant to sanwó. Receive it now. Ó ṣẹlẹ̀. Ó ti tún ṣẹlẹ̀. Ẹ fún láàyè máa bọ̀. Alọ́jọ́ tó kọ́ gbọ́dọ̀ ṣe padà wò ní mọ̀. Bí wo ni ìbá sọ tó bá níbẹ̀? Jẹ́ta 300 naira ló kù ní àkáǹtì rẹ̀. Sọ́kàn dẹ̀ gba láti 850,000. 850,000 wọlé. Owó bí, look here please. Owó bí, look here please. Some people don't believe that. Àwọn kò gbàgbọ́ pé owó ìyanu máa ṣe. 100,000. 100,000 ti wọlé. Nísinsìnyí. Please. Ó ti ẹ̀ ti dá báyìí. Another 100,000 again. Ó ti dá. Who is the one who preach for the Lord báyìí? Ó ti dá báyìí. Another alert. Amen. Receive your own alert. In the name of Jesus. Now let me open more. Did you see me? Yes, sir. Professor. ẹ rí ibi tán bá lé ayé dé ẹ rí ibi tán bá lé ayé Áfíríkà ẹ tán bá lé ayé Nàìjíríà dé eléyìí ò ṣe pé à ń tako ẹ̀sìn kankan èyí náà ẹwẹnu ilẹ̀ ẹwẹnu ọkọ àwọn wo náà wà nídìí ọ̀rọ̀ especially ọmọ Yorùbá gbogbo àwọn tó wà bíbá yìí sí 100% ọmọ Yorùbá ni because Yorùbá program ni
ìyẹn lè máa fi mọ̀ pé àwọn pípù yìí àwọn ló wà nídìí ọ̀rọ̀ wa tẹ̀ kí Nàìjíríà gan kó má pín kó má túká because wọ́n mọ̀ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa jókòó tó máa gbé gbogbo ẹ̀yẹ̀wò ni àwọn tó jẹ́ wípé àwọn workers wọn àwọn ti lọ bí wọ́n ti mú account number yẹn wọ́n ṣiṣẹ́ lé lórí ni miracle Allah tí ó ṣẹlẹ̀ ní Nàìjíríà kò ṣẹlẹ̀ nílùú òyìnbó tán ti gbẹ́sìn wá kò ṣẹlẹ̀ ní Israel irú ìsìn ó yẹ kí miracle bomb kó jẹ́ káwọn Israel kán má ra nǹkan ogun mọ́ kí miracle kókò máa ṣẹlẹ̀ kọ́kàn rí wípé wọ́n ti pa gbogbo àwọn ọ̀tá wọn tán ọ̀hún àti ìrè wọn pa tán títí báyìí sọ̀rọ̀ mọ̀gbà tí Israel tó ti ń ja ogun tá à ń sọ yìí ni àwọn olùtàbẹ́ gbọ́ lẹ́nu president abara àrípa òun lo miracle ó ṣe wá jẹ́ ọ̀dọ̀ títí wa because àwọn náà pẹ̀lú àwọn tó ń fẹ́ jẹ́ kí ìlú dáa àìmá da ìlú òun làwọn fi ń tẹ̀síwájú torí tìlú ò bá tòrò ọkọ òun kò rí iṣẹ́ ṣe dáadáa ìyàwó òun àwọn ń wá iṣẹ́ àwọn ń wá kinní kan máa wá sí church wọn máa dáadáa mẹ́wàá ibẹ̀ náà máa ti gba mírèkù bọ̀ tẹ́kí ẹ bá ké bí ẹyẹ tẹ́kú bá ké kú eku tọmọ èèyàn bá fọhùn bí ènìyàn ọ̀hún níyà ní ọ̀dọ̀ pásítọ̀ irú ẹni tó bá dé lò òyìnbó ń sè ó lè tó bá rí ẹni tọ́lọ́run bá gbé bó ṣe ń ṣe dé pẹ̀lú àánú ká tó rí bí oṣù kan wá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá jẹ́ni tó ń lọ sí church tó bá ní service lẹ́ẹ̀mẹ́ta tó máa ń ṣe láàrin ọ̀sẹ̀ ẹ̀ẹ̀mẹ́ta á kọ́kọ́ di ẹ̀ẹ̀kan náà ìgbà tó bá yá ẹ̀ẹ̀kan yẹn gan pàápàá gan á máa di ẹ̀ẹ̀kan láàrin oṣù kan tó bá yá gan á di bí ẹ̀ẹ̀mẹ́ta láàrin oṣù mẹ́fà torí pé kí ni o ní bíò láti san iṣẹ́ dẹ̀ wà tó fẹ́ lọ ṣe láti fi san bíò yẹn iṣẹ́ wà tó fẹ́ ṣe láti fi sanwó ilé pásítọ̀ kankan ò dúró wípé kóun wá dá ìdá mẹ́wàá fún ẹ yàtọ̀ sí àwọn tó bá jẹ́ wípé ó ní ìdí kan tàbí ìdí kejì ìjọba dẹ̀ wà ń bẹ̀ láti lè ràn wọ́n lọ́wọ́ ó yẹ wá sọ fún mi ìyẹn lè máa fi mọ̀ wípé ọrọ̀ ajé ará ìlú òun ni àwọn eléyìí làwọn fi ń gun òkè àwọn owó táàsì tó yẹ kí ìlú gan kó fi máa tòrò òun ni àwọn ìjọba náà lọ ń pín sí ọ̀dọ̀ wọn nínú báǹkì wọn torí ẹ̀ náà ṣe fẹ́ tọwọ́ bọ báǹkì àwọn pásítọ̀ báyìí mo kí wa lẹ́ẹ̀kan sí pé àkóbójú ọjọ́ ṣe rí kó tó di pé a lọ ẹ jẹ́ ká tún gbé mi wá ní nǹkan tí a rí nǹkan kan nínú ẹ̀ láti ìgbà tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi lè máa ṣe àìsí lọ. arọ mo ṣe bá mo ti orí mọ ládùú ọmọ yẹn ti gbẹ̀yà. Àrò tó bẹ̀ ní dùbúlẹ̀ tó ṣẹ́gun ẹni tó wà lóru. Àárín nǹkan kan. Ogójì ọdún ni bàbá fi pọ́ ogójì ọdún. Kò sí nǹkan kan ẹ wò. Gbogbo ẹ̀ pátápátá wọ́n fi ń ṣe 419 ni. Wọ́n fi ń ṣe 419 ni kí ló dà fún wa, kí ló dà nílẹ̀ Nàìjíríà, kí ló dà nílẹ̀ Yorùbá, kí ni èrè tó dà? Gbogbo àwọn eléyìí lo gbogbo aláwọn àtàwọn ìjọba ní 419 wa àwọn àti àwọn ìjọba ní church ń sínú yẹ káwọn mẹ̀kúnnù máa lọ kán sọ pé kí ló ṣẹlẹ̀ àwa náà ẹ̀yin náà ẹ ṣoore fún wa tèmi ò bá tiẹ̀ wá church yín rí ìran mi ti dáwó síbẹ̀ ẹ̀gbọ́n mi kan ti dáwó bẹ̀ yín náà ẹ ṣe church àtijọba ń sìn ló yẹ kán máa bọ́ ará ìlú bọ́ ìjọba kọ̀ ń sìn láti ṣe ẹ̀tọ́ fún ará ìlú bọ́n láwọn máa fún ará ìlú ní rice àwọn ìjọba oní rice ọmọ Yorùbá ẹ jẹ́ ká jára wa létí ẹni tó gbé ṣubú abẹ́ Ọlọ́run kọ́lọ́run bá wa fọ̀run kẹ́ orúkọ ẹ̀ ò ní parẹ́ torí pé òun náà dúró fún ìran ẹ̀ bọ̀ àkókò àtìgbà ó ti wà nínú àkọọ́lẹ̀ ibi tó ní kálukú bá máa gbà láti rìn bọ̀ ẹ lọ ní lọ́kàn wípé àtẹni tó wà lókè àtàwọn tó wà láàrin méjì ọ̀fọ̀ òdọ̀wọ́ bọ̀ Fúlàní ò ní pariwo báwa ṣe ń pariwo ṣe mọ̀ pé àwọn dájú gan àwọn láàmú mọ́ra ṣòye yín sìn ẹ má jẹ́ ká kánjú lábẹ́ tó gbóná kó má bàa wá jó wa lẹ́nu mo kí wa lẹ́ẹ̀kan sí pé akóbójú ọjọ́ ṣeré èmi àbúrò yín ọmọ yín olólùfẹ́ yín ààyè ọpẹ́ yọ ṣé yọ lọ́dọ̀ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ààyè ọpẹ́ a máa yọ fún wa ní lórí wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa bàbá wa bá ń jẹ́ Akíntóyè ọ̀sẹ́pọ̀rọ̀ náà sú àwọn Chief Sunday Igboho hàn lọ́rọ̀ náà sú àwọn àti gbogbo àwọn ìgbìmọ̀ tó kù náà ṣé YSDM náà ló sú àwọn
àwọn mega rally ọ̀hún mà ló sú àwọn pẹ̀lú gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tá a mọ̀ wípé a ní lọ́jọ́ kan sẹ̀ ó máa agogo ìyè náà ó máa dún ní agboolé wa flag náà ó máa dúró sẹ̀ ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni ọ̀hún ní sí pẹ̀lú oko ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn tá a wà lájò àní gbé sájò akéré oko délé o ọ̀hún dẹ̀ ní gbòkú ọmọ káwa mọ́lé ọ̀hún ní bọ́ bàtà ọ̀fọ̀ sí ẹnu ọ̀nà wa àní jọ ẹni tán wá lágbára lọ́wọ́ Elédùmarè mo kí wa lẹ́ẹ̀kan sí nípa àkóbójú ọjọ́ ṣe rí God bless you ẹ má gbàgbé láti bá wa fi comment sílẹ̀ ẹ má gbàgbé láti bá wa share ètò yìí ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti subscribe ẹ dẹ̀ má gbàgbé láti bá mi tẹ like. God bless you. One love. Bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.